kú ọdún o olólùfẹ́ mi ó kú ọdún o alákànbí mi àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ó kú ọdún o olólùfẹ́ mi. ó kú ọdún o olólùfẹ́ mi ó kú ọdún o alákànbí mi àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ó kú ọdún o olólùfẹ́ mi. MC Blessing àmọ́dé o ìgbà tó tó gbà níjẹ̀bálẹ̀ gbọ́nmi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ níjẹ̀bálẹ̀ odò bí kọ̀ǹkọ̀ sọ̀bá tó kọ̀ǹkọ̀ sọ̀tàn baálé lùbọ́ kíkù ní jẹ́ ọlọ́jọ́ bí ò ní súnmọ́ mi síbí torí súnmọ́ ni là á mọ̀ sí ẹni ọpẹ́ olúwa àkànbí ò mọ̀ gbóhùn lẹ́nu mi bí ọ̀sà dédé mọ̀ pò ní lọ́jọ́ bí rẹ olólùfẹ́ rẹ ló pè mí sórí aago Abigail àríyọ̀ ire olúwa rẹ ló pé gbogbo ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọdún kí n wá mọ̀ dá kekelúke kí n mọ̀ kí ọ ní gbèjègbèjọ ó ní dákun wá bá ń kéjì wù mí alábàárò mi alákànbí mi Mario òní rámáyé òsòkè òsì níjọ́ fọdún èyí ṣàṣemọ yára mọ́ sàmì ẹ̀ ọmọ wọn lọ́jà ọ̀dàn mọ́ wọlé mọ́ rọra ọpẹ́ olúwa èjì wù mí Abigail o orí mọ́nàmọ́ná kú sun ọ̀làké orí òjò lásùn lóko orí rẹ̀ wá sun láwùjọ àwọn olóríire ọmọ olú ìjọ mímọ́ Celestial Church of Christ ọlọ́run bàbá wa bẹ́lẹ̀ ìwọ ọ̀sọ́fà ábàmì tún tiẹ̀ ṣe òní bùrìbùrì kọ́ ọgbọ́n jódọ́gbẹ́ ẹ̀wọ̀n láéláé ọmọ aráyé ò sì ní fẹ́ gbà fún ọ lóúnjẹ omi ayé ò ní gbé ọ lọ ọpẹ́ olúwa Peter o òní tẹjú ilẹ̀ mọ́lẹ̀ lágbára lọ́wọ́ olúwa ọba àtiwá àtolólùfẹ́ rẹ ire olúwa Abigail àríyọ̀ lágbára lọ́wọ́ olúwa kẹjọ pẹ́ fúnra yín kẹrin kése gbogbo ẹbí pátá ọ̀rẹ́ àtojúlùmọ̀ ń lo kí ọ wọ́n kí ọ kó àjọ̀dún oríkádùn èyí tó tún bọ́ ọ láyé látòrí olólùfẹ́ rẹ gangan ire olúwa Abigail àríyọ̀ pẹ̀lú àwọn ẹ̀gbọ́n olólùfẹ́ rẹ Tèmítọ́pẹ́ àtùpàmọ́lẹ̀ rocket àwo mi gidi ó kí ọ dáadáa ab náà gbẹ̀yìn títí tó fi dórí àwọn ọ̀rẹ́ Abigail olólùfẹ́ rẹ Ọmọ́tóyọ̀sí pẹ̀lú Abíọ́lá gbogbo wọn ló kí ọ dáadáa wọn ló ní rámáyé mọ́ sàmì ẹ̀ alákànbí ò ọ̀yá o ọmọ ọjà ọ̀dàn níyé wá mọ́ gbóhùn ẹnu mi ọmọ owó yẹlé nìyí ọmọ owó yẹlé ni wọ́n kìrìn bàbá tó bí ọlọ́mọ ọmọ ògùn yẹ̀ta kòtò sísúbú lọ́jà àwọn afẹ́ rírí polówó bá mọ̀mọ̀ kú léyìn ariwo ẹ̀kún àṣọ ńlẹ́ o èjò ògògbó ọmọ kúlódò tó ti dérí ilé wá ọmọ adìyẹ sùn wọ́n ṣe bí kúkú ló kú kí wọ́n tó lọ ta tán lé bàbá tó bí ọlọ́mọ adìyẹ ti dìde ó ti yan fandafanda ọmọ erin lónìí bú ọmọ ẹ̀fọ̀n lọ́lọ́dàn ọmọ pakánlakánlẹ̀ yìí jíjó àwo nígòrí ilé ọmọ náà ti ń jó gèrè lórí omi ọmọ òkúta agbẹ́dọ́jà tí ó tà òkúta agbẹ́dọ́jà tí ò ní owó lórí ní bàbá yín dásọ fún tí wọ́n ń pè léegun ńlẹ́ o ilé ìyá rẹ̀ ń kọ́rí ìpèsè ní í ṣe lé yeye tó bí ọlọ́mọ oríjẹ́kọ̀ ọ̀pẹ́ láyé kan ní kété kọ́ ọ̀pọ̀ láàrọ̀ o ní kẹ́jú kú lágbára lọ́wọ́ olúwa ọba ó ti sọdún èyí náà olólùfẹ́ rẹ̀ Abigail àríyọ̀ ire olúwa òun ló ní àṣeyí ṣàmọ́dún ọ̀sẹ̀ mi.